Ìpẹ̀bí lọba tí máa ń gba agbára tí wọ́n fi ń pè ní àléèbá, wọ́n fi ń pọba láléèbá. Ìpẹ̀bí náà ti ń gbà á. Ọba tí máa ń yán àyò tó bá ní ẹ̀sìn báyìí lẹ́sìn òun kì í sọba ìlú, torí kò ní àṣẹ lórí àwọn tán wà nílùú. Ẹ̀sìn ni yóò jábọ̀ fún gbogbo jíjẹ lọ́balọ́ba lẹ́ẹ̀káàró òjíire. Kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo kí obìnrin pé ojú ayé yín ò ní tì yín o, lágbára Olódùmarè. Àṣẹ o, àṣẹ o. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn. Àwọn náà máa ń sọ pé Adémọ́lá àwa Akégúngún, Adéjọ̀un àwa Ṣàgìdì, Ajagungbadé àwa Tàṣẹ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta l'Ọ̀rúnmìlà kọ́ nífà, ọmọ pátán, wọ́n fẹ́ sapápá Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà sáré títí, wọ́n sáré délé Ẹsẹ́. Ẹsẹ́ ní ìwọ Ọ̀rúnmìlà, kí ní ilé ọtọ́ ń sáré ká? Ó ní Adémọ́lá àwa Akégúngún, Adéjọ̀un àwa Ṣàgìdì, Ajagungbadé àwa Tàṣẹ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo kọ́ nífà, ọmọ pátán, wọ́n fẹ́ sapápá mi. Ẹsẹ́ ní ìwọ Ọ̀rúnmìlà, ya ti àgàdà àṣẹ bọ̀lẹ̀. Ọmọ sọ pé Adémọ́lá àwa Akégúngún, egúngún rẹ̀ ni kò ṣe púpọ̀. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn ní bá ń pèrè ẹ̀yìn tẹ́wọ́ mi láburú, ní tí fi ń pèrè yín yóò ṣe pupa. Ẹsẹ́ ní ìwọ Ọ̀rúnmìlà, tí àgàdà àṣẹ rẹ̀ bọ̀lẹ̀ kọ́ ọmọ sọ pé Adéjọ̀un àwa Ṣàgìdì, ìgèdè rẹ̀ ni kò ṣe púpọ̀. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn ní bá ń pèrè yín láburú, àbúrú ni ó bá. Ajagungbadé àwa Tàṣẹ, àṣẹ rẹ̀ ni kò ṣe púpọ̀. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn ní bá ń pèrè ẹ̀yìn láburú, àṣẹ rẹ̀ ní bá ń lò lórí yín ló bàjá lágbára Olódùmarè. Bẹ́ẹ̀ ni ó rí o. Àkójúmọ́, àkójúmọmọ. Gbogbo ibi tí a bá wà, ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ni, àwa kan wà lálẹ́ báyìí. Olódùmarè yóò jẹ́ ká sùn re, yóò jẹ́ ká jíire. Àwa tá a ti jí, àní jí lékú lọ́wọ́, àní jí lárùn lọ́wọ́, àní jí lófò lọ́wọ́ o. Lágbára Olódùmarè, àní jí lé ẹ̀gbà, èsè tí ṣèyàn, àní jí lé lọ́wọ́. Àṣẹ Olódùmarè. Ó dà ṣe o, ẹ bá mi dárúkọ yín fún ọmọ Nàìjíríà tí wọ́n wọ̀. Orúkọ tèmi ni HSH Ọbàrìṣà Kwara State, tí mo jẹ́ Ọbalówù Ọmọ́táyọ̀ Jagun láti ìlú Ṣàó. Láti ìlú Ṣàó àwọn Gá ọmọ onígun ẹja. Ó dà, ẹ ṣeun bàbá. Bàbá, a fẹ́ béèrè kan ní ọwọ́ yìí tẹ́ jẹ́ alàgbà, tẹ́lẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe. A fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà pé kí ni wọ́n ń pè ní ọba, kí dẹ̀ ni wọ́n ń pè, kí ni wọ́n ń pè ní ìpẹ̀bí, and then kí ni wọ́n ṣe nínú ìpẹ̀bí. Mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a bí lónìí, wọn ò mọ̀ túmọ̀ ọba, wọn ò mọ̀ túmọ̀ ìpẹ̀bí. Kí ni wọ́n ń ṣe ní ìpẹ̀bí? Wọn ò mọ̀. Wọn ò béèrè ni o. Tí wọ́n bá béèrè, wọn rẹ̀ ní sọ fún wọn. Torí kò ní burúburú fádìẹ kó yé dúdú, kò ní burúburú kágbọ̀ tán nílẹ̀ káàró òjíire. Ara àwọn àgbà tí ọ̀tán ni wọ́n sọ tí wọ́n ṣe nípẹ̀bí fáwa tá à ń sọ̀rọ̀ lónìí. Ara àwọn àgbà tí ọ̀tán nílẹ̀ káàró òjíire ni wọ́n jẹ́ ká mọ kí ni jẹ́ ipò ọba. Ìpẹ̀bí lọba tí máa ń gba agbára tí wọ́n fi ń pè ní àléèbá, wọ́n fi ń pọba láléèbá. Ìpẹ̀bí náà ti ń gbà á. Wọ́n bá náà lè sọ̀rọ̀, wọ́n lè sọ̀rọ̀. Kì í ṣe ojoojúmọ́ náà fi ń sọ̀rọ̀. Kì í ṣe pé à ń gbọ́ba lè wẹ̀, à ń gbọ́ba rẹ̀, à máa ń fún nǹkan ní nǹkan kan mu. Ẹ̀kọ́ ìjìnlẹ̀ ni wọ́n ń kọ́ ọba nípẹ̀bí. Àwọn ẹ̀kọ́ wo ni? Àwọn ẹ̀kọ́ àdáyébá, ìtàn tó ti pẹ́ tí bàbá tó bí ẹni tó jọba ò mọ̀, wọ́n sọ fún níbẹ̀, tó wà lọ́wọ́ àwọn àgbàlagbà tí ìdílé wọn ìjọba tá ń jẹ afọbajẹ, wọ́n sọ fún irú ọba bẹ́ẹ̀. Àwọn ìtàn ìlú tí ń bá ìlú wọn jà, kí ló jẹ́ kán máa jà, wọ́n sọ fún irú ọba bẹ́ẹ̀. Yóò fi mọ̀tá, yóò fi mọ̀ ọ̀rẹ́. Àwọn nǹkan tí wọ́n máa kọ́ba nípẹ̀bí,
tán bá ní ọba wọ̀pẹ̀ bí ara wọn rẹ̀ nu. tọ́ láfikún ní tí wọ́n tún ń ṣe ní pẹ̀bí àwọn olóṣèlú ti bayé jẹ́. àwọn olóṣèlú wọ́n ti bayé yìí jẹ́. lọ́nà wo? ní tí wọ́n ń ṣe ní pẹ̀bí kò kan pé wọ́n ń gé apá wọ́n ń gé ẹsẹ̀ wọ́n ń pín ẹran ọba kiri tán ń pariwo nísìnyí. nítorí pé ìdílé tiwọn èsì ìdílé ọba lọ́jọ́ wọn máa sọ bẹ́ẹ̀. tọ́rẹ́ ni tí bàbá rẹ̀ bá fall síbì kan tí bàbá wa fi kú yóò wá mọ tí wọ́n ń ṣe níbẹ̀ àwọn ò mọ̀ àwọn ọba wa ń lè gbé ọ̀rọ̀ ọba wọ́n sì ń accept fún wọn. àwọn ọba náà lè gbọ́rọ̀ bá wọn àwọn náà lẹ́bi nítorí pé àwọn ni wọ́n yàn wọ́n síbẹ̀. àwọn ni wọ́n yan àwọn ọba síbẹ̀ wọn ò ṣe bó ṣe yẹ kó o ṣe mọ́ débi pé yóò rí bó ṣe yẹ kó rí. ní tí a mọ̀ náà bàbá wa máa ń sọ fún wa ni pé gbogbo ìwọ tó ọba ti dọba ọba lórí oṣó ọba lórí àjẹ́ ọba lérí lẹ́bọ lóògùn bẹ́ẹ̀ lọ́ba lórí àfà bẹ́ẹ̀ lọ́ba lórí wòlíì bẹ́ẹ̀ lọ́ba lórí adáǹṣe. lónìí sọba bá lórí wọn báyìí bàbá ọba ọba lórí wọn mọ́ nítorí pé wọ́n ti fi ayé wọn fún òṣèlú. tábà náà fàyè wọn fún Jésù àtàrà wa ni o àwọn fàyè wọn bá ànábì pẹ̀lú wọn fàyè wọn fórìṣà kankan. ọba tó bá wá ní ààyò ẹ̀sìn ọba tí ń bá ní ààyò pé ẹ̀sìn báyìí lẹ́sìn ni ọba yìí jẹ́ ní ọba bẹ́ẹ̀ kò yẹ nípò rárá. ọba tí ń bá ní ààyò pé kírísítẹ́nì lẹ̀sìn mi kírísítẹ́nì ni ò nífẹ̀ẹ́ o tọ́ba ráwọn mùsùlùmí yóò máa wò wọ́n bí ìgbẹ́ ni o. ọba tí ń bá ní ààyàn pé mùsùlùmí lèmi tọ́ba ráwọn kírísítẹ́nì yóò máa wò wọ́n bí ìgbẹ́ ni o ká tó aṣọ pàwọ̀ ẹlẹ́sìn ìbílẹ̀. ọba tí ń bá ní ààyò tó bá ní ẹ̀sìn bá ẹlẹ́sìn òun kì í sọba ìlú torí kò ní àṣẹ lórí àwọn tán wà nílùú. kí ni òjò láṣẹ lórí àwọn tán wà nílùú ni pé ẹ̀sìn tiẹ̀ ibi tó bá ti mú ibi tẹ́sìn rẹ̀ bá mú lẹ́mìí ibẹ̀ ni ó máa lọ. bí wọ́n bá ń sọ̀rọ̀ wájú yóò máa sọ̀rọ̀ ẹ̀yìn bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀gbẹ́ yóò máa sọ̀rọ̀ ẹ̀yìn. so ọba ipò ọba ó sì lágbára tó nílẹ̀ káàárọ̀ oòjíire gẹ́gẹ́ bí ìtawà náà gbọ́ lẹ́nu àwọn bàbá wa. igbákejì olódùmarè ni wọ́n pè wọ́n. ẹ gbọ́ tí wọ́n sọ pé ààrẹ ń pè ọ́ ààrẹ tí ò tí ìjọba nu ààrẹ ń pè ọ́ ọlọ́ọ̀dáfá ifá wo lọ́ńdá ifá rẹ bá fọre táàrí ọba fọre ń kọ́. ààrẹ nu o ààrẹ bí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tòní. aláàrẹ ń pè ọlọ́run dáfá fífà ààrẹ bá fọre láàrẹ ọ̀fọ̀re ń kọ́ ààrẹ láṣẹ láti pé gbogbo àtiwá àti fáàrẹ máa sónú túbú kó lè máa sọ láàbẹ̀. ààrẹ nu o kò tí ì kọba ọba lè pe ẹgbẹ́ sí gbàgede ẹ̀dárí rẹ̀ wá ẹgbẹ́ sínú gbá. àwọn àṣẹ wọ̀nyẹn so ṣiṣẹ́ mọ́ lónìí. àwọn àṣẹ wọ̀nyẹn so ṣiṣẹ́ mọ́ lónìí. kò sí tí ń jọ ọ́ nítorí pé wọ́n ti fi ayé gbogbo ayé àwọn lọ́ba lẹ̀ káàárọ̀ oòjíire wọ́n ti fi fóṣèlú. wọ́n ti fi fóṣèlú. òṣèlú tán wá fayé wọn fún yìí kí ni yóò wá jábọ̀ rẹ̀ tí ó jábọ̀ òṣèlú tán fayé àwọn lọ́ba fún ìní ẹ̀sìn. ẹ̀sìn lọ́nà wo lẹ̀sìn? ẹ̀sìn ni yóò jábọ̀ fún gbogbo jíjẹ lọ́ba lẹ̀ káàárọ̀ oòjíire. ẹni lọ́nà wo lẹ̀sìn? lọ́nà wo bẹ́ẹ̀ ni? ní ìdá ẹ ló ṣe
ọmọ fi òkú ọba hàn ní gbogbogbò wọn sì fòkú àwọn tò ní hàn yìí. Ẹni iyì, ẹni ẹ̀yẹ, ẹni àpọ́nlé náà ń pè lọ́ba. Tọ́ba bá wàjà tí wọ́n ń pè ní ó sípò padà, ọba ikú o tọ́ba bá wàjà. Torí àwọn bàbá wa máa sọ pé ọ̀gẹ̀dẹ̀ kú ọ̀fọ̀mọ ẹ̀rọ kù, ẹni ọba lọ́mọ láyé kò kú. Ní tí Yorùbá sì máa sọ pé ọba ikú nù, kò sẹ́ni tí kú. Bàbá tèmi ní jagun ọdẹ ìlú yìí ó kú. Nígbà tá a gbọ́ á ló kú, àwa gbà pé ó sípò padà ni. Ṣùgbọ́n àwọn míì wọ́n mọ̀ sọ kó kú. Àwa tó filẹ̀ là ń dára lónìí. Àwa tó filẹ̀ tá ń pàṣẹ tá ń dára lónìí. Ó túmọ̀ sí pé bàbá wa ò kú, bàbá wa wàjà ni. Ó dà ẹsẹ̀ bàbá, ẹ jẹ́ ká wá wò báyìí nínú ìpẹ̀bí wípé ọba ti wọ ìpẹ̀bí. Ṣé nínú ìpẹ̀bí ǹjẹ́ bóyá wọ́n máa fi orí ọba tó ti kú, bóyá wọ́n máa fi fọ́kọ fún ọba tó wà bẹ́ẹ̀ ni, ṣé wọ́n máa yọ ọkàn ọba tó ti wàjà, ṣé wọ́n máa yọ pamọ́ ọba tó bá jẹ, ṣé wọ́n á fi fún ẹni yẹn ni pé nínú ìpẹ̀bí. Ẹ rí i pé mo fi rẹ́rìn-ín. Now, ní ìlú, ẹ jẹ́ kí n fi ti eléyìí tó súnmọ́ tòsí tí ò jọ ọdún mélòó kan lọ kí n fi ṣàkàwé fún yín. Nígbà tí Aláàfin Ọ̀yọ́ kú, ó tó ṣùpá mélòó kan tó jẹ̀mí. Wọ́n lọ bí ọdún 2 sí 3. Láti bí ọdún kẹta yẹn, àbí wọ́n tọ́jú eegun agbárí rẹ̀ tí ò fi ní rà, wọ́n fi wá ṣe fún ọba nípẹ̀bí, wọ́n fi ṣe fọba méje ń bọ̀ nípẹ̀bí. Wọ́n fẹ́ mà sí rí bí wọ́n ṣe ń ṣe é, wọ́n fẹ́ mà sí rí ayé. Wẹ́pọ̀n kan ṣoṣo tí Yorùbá náà nínú, wẹ́pọ̀n tí Yorùbá ní ara rẹ̀ tó ṣẹ́kùnù ni wọ́n ń dòrì káyì, àtàfà àti kírísítẹ́nì ni wọ́n ń dòrì káyì, wọ́n fẹ́ mọ̀ ni. Wọ́n fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe nínú ìpẹ̀bí. Bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ tí wọ́n pè ní ìpẹ̀bí, wọ́n fẹ́ mọ̀ tí wọ́n pè ní ìpẹ̀bí gangan. Láwọn kan sọ pé wọ́n á gbé ọba, wọ́n á gbé sókè, wọ́n á máa dáná sí alábẹ́ wípé. Ẹni tí èyí ò bá fẹ́ tó bá sọ̀rọ̀, ìsọkúsọ náà láàánú sọ, kì bá sọ tó tọ́, nítorí pé wọ́n ti wọ brain ọpọlọ wọn, wọ́n ti da ọpọlọ wọn rú by idea, by tactics ní ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n gbà. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ tẹ́ bá pàdé, either media, either ibì kan títí sọ, ẹni kó mú fọ́tò ọba ìlú wọn tí wọ́n dáná sí lábẹ́ wá. Kò síbi tí wọ́n ti ń dáná sọ́ba àkápọ̀ bá ń yáná. Ẹni kó mú fọ́tò bí tí wọ́n ti ń dáná sọ́ba ìlú tiẹ̀, either kóhun tó débẹ̀ àbígbà tó débẹ̀ ni wọ́n ṣe ń dáná fọ́ba, kó mú wá. Ẹni yìí lọ́ba tó bá wàjà, ó yẹ. Kò sí àpọ́nlé fún ọba tí ò lólórí, kò sí àpọ́nlé tí àwa Yorùbá yìí ṣe fún ọba tó bá kú. Àpọ́nlé tá a máa ṣe fún wọn nígbà tí wọ́n wà láyé là á máa ṣe fún wọn nígbà tí wọ́n bá kú, nígbà tí wọ́n bá wàjà. Ẹ̀yin Yorùbá náà tó lẹ́ máa ń pòwe kan, ẹni adìyẹ ìrànà ni kì í so ohun àjẹgbé. Bẹ́ẹ̀ ni, kí ni wọ́n ń pè ládìyẹ ìrànà? Ẹ fẹ́ mọ̀? Bẹ́ẹ̀ ni. Ẹnu mi wá kọ́ lẹ́ẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀, ṣùgbọ́n ń sọ ń bẹ̀ díẹ̀. Tọ́ba bá kú àbí olóyè kan kú, bí èmi tí ń sọ̀rọ̀ yìí, tí àkókò bá tó mo bá papòdà, wọ́n mú adìẹ ìrànà, wọ́n mú lóríta. Wọ́n mú lóríta. Bẹ́ẹ̀ ni, wọ́n gbé igbá, wọ́n gbé lóríta. Kí náà lè fi ṣe? Wọ́n lè fọ igbá fún Èṣù láti jẹ́ kí àwọn arúnmọlẹ̀, Èṣù ló jẹ́ alágbàwí
tí ó pass information ẹ̀ káàkiri ń gbogbo àwọn arúnmọlẹ̀ tó kù pé lágbájá ti kú láàrin wa o. Adìẹ náà wá mú lọ́wọ́ náà bá lọ oríta àbọ̀n bá ń lọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá tú látùrìn wọ́n bá wá tí ń tu adìẹ yìí látùrìn wọ́n mọ̀ wá kí ẹni yẹn wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé bàbá rẹ̀ tí wọ́n ti ṣe kóhun tó débẹ̀. ǹjẹ́ àwọn ohun tó tiẹ̀ lè fi máa kí ẹ ǹjẹ́ ẹ lè bá wa sọ a lè sọ a sì tún lè sọ ohun tá a máa fi ń kì í tá a máa fi ń kí ẹni tó bá kú ó kì rẹ̀ náà ni ó kì bóyá jàgbé ni bóyá wẹ̀dá ni bóyá kànbí ni bóyá jàó ni wọ́n mọ̀ kí wọ́n mọ̀ pé mẹ́sàn-án mẹ́wàá wọ́n mọ̀ pé lérí àwọn èèyàn tó bá wá bí ọmọ dìde pé definitely bàbá wa náà ń ké sí yìí. lágbájá lọ ó lọ́ọ̀rọ̀ ààrẹ kébé kan ó wàá máa tú. bẹ́ẹ̀ ni wọ́n máa tu adìẹ látùrìn wọ́n máa ṣe ìdárò là máa ń pè é ìdárò ara ẹni pé ó lọ láàrin wa àrímọ́ náà mo fi sọ orin pé ó di gbére ó di kése àmọ̀rí lágbájá mọ́ o. mo tẹ́ sọ fún wa nísìnyí pé nínú ìpẹ̀bí kì í ṣe wípé wọ́n fi orí nǹkan kan wọ́n fi ǹjẹ́ ó ní ìmúlẹ̀ kan àbó ní àṣẹ kan tí àwọn ọba máa ṣe nínú ilẹ̀ yìí. bẹ́ẹ̀ni ó ní àdéhùn tí wọ́n máa ń ṣe tí ọba bá fẹ́ dé ipò nígbà tó bá wà nínú ìpẹ̀bí wọn ó béèrè lọ́wọ́ rẹ̀ bó ló ṣèlú rẹ̀ sí yọ ṣàdéhùn fún gbogbo olùgbé ní ṣe dáadáa tó o bá ṣe dáadáa ńkọ́ ni lọ fẹ́ kó ṣẹlẹ̀ yọ fẹnu ara ẹ̀ sọ tó bá fẹ́ kó ṣẹlẹ̀ sóhun àtàwọn ará òun. nínú pẹ̀bí tí wọn bá fẹ́ di sẹ́nítọ̀ lónìí kílẹ̀ máa ṣe fún un. wọ́n búra. láti ṣe ìbúra. ó jẹ́ gbogbo àwọn ọba tó wá jẹ́lẹ̀ Yorùbá lónìí ó jẹ́ gbogbo wọn náà wá búra agbára ẹ̀ ti sọ. níbo àwọn ọba olóṣèlú àwọn ọba mídíà níbo náà ti búra níbo náà ti búra ta ni ó mọ̀ búra ìjẹkújẹ ti gbayé jẹ́ bàbá mi. ó jẹ́ nílùú nígbà tí wọ́n ọwọ́ pẹ̀bí ọwá jáde wá tó bí ọdún 3 sígbà yẹn ọwá lọ di kìrìsìtẹ́nì kí ló yẹ kí ìlú ṣe fẹ́ nìyẹn. nínú ìkìlọ̀ tí wọ́n máa ń ṣe ní pẹ̀bí ni pé ọba lórí oṣù ọba lérí àjẹ́ ọba lórí gbogbo wa ni o má dẹ́nìkan yà sọ́tọ̀ o ni òfin ní sí wàhálà o ni òfin ní sí yọnu o ṣùgbọ́n nígbà tó ń bá ti ń discriminate tó ń ti ń ya ọ̀kan sọ́tọ̀ pé ọ̀kan lọ́tọ̀nà ọ̀kan kọ́tọ̀nà ọba nǹkan jẹ́ ni o wọ́n máa ń sọ fọ́ba ní pẹ̀bí ṣùgbọ́n tí wọ́n bá débẹ̀ tán wọ́n máa láwọn gbọ́ nígbà tí ọwọ́ wọn ò bá ti tètè dá lọ́rẹ́ ni ó wà pẹ̀bí ò tí ì dọ́ba o tó lódùmarè bá sin jáde o lè mọ̀ pẹ́ lórí ìjókòó ṣùgbọ́n tọ́ba bá rí ipò rẹ̀ lò tọ́ráyé lò kọ́ máa tọrọ àtibọ̀tán àdéhùn tí wọ́n ṣe ni yóò bí àtibọ̀tán wọn o àdéhùn tí wọ́n ṣe tí wọ́n wá dé ògúdá kan tán wá ní àdéhùn táwọn ṣe yìí kò rí bẹ́ẹ̀ mọ́ àwọn bàbá wa máa ń sọ pé ẹnìkan kì í gbìjẹ èèwọ̀ fúnra lára rẹ̀ nínú gbogbo òjíṣẹ́ tó wá sáyé Ọ̀rúnmìlà wá gbogbo wọn wá Ògún wá Ṣàngó wá Ifá wá Ànábì wá Jésù wá gbogbo wọn lólùgbèjà o èèwọ̀ nìkan lolódùmarè dá yóò lólùgbèjà bẹ́ẹ̀ ni èèwọ̀ nìkan lolódùmarè dá tí ò lólùgbèjà téèyàn bá jẹ́wọ̀ tẹ́ ẹ bá sọ fún tí ọba gba ẹ má wọrí èèwọ̀ ni ó gbìjà rẹ̀. ó dà ẹ ṣeun bàbá ẹ jẹ́ ká wá wò báyìí nínú ìjọba àti àfọ̀bàjẹ́
ta ló dàlú. bàbá mi ìbéèrè tẹ́ ẹ béèrè hùn mo ti dá yín lò síwájú. Ìjọba ní dàlúrù. Ìjọba ló dàlú. Bẹ́ẹ̀ ni nígbà táwọn afọbajẹ tán bá foríkorí tán ní ẹni báyìí ní fámú, ẹni báyìí ní yọ̀pẹ̀ nípò, ẹni báyìí nípò tọ́ sí, ṣùgbọ́n torí pé ẹlòmíì tí ò tọ́ sí ó lówó ó sì díjọba wọ̀ wọ́n gbé fún ni ìlà bí sọ pé ìjọba ní fi ọba tò ní jẹ. Mo ti dá inú rẹ ìjọba ní dá wàhálà lẹ̀ fún wọn mọ̀ ní power from above, power from above. Kí ni jẹ́ power from above? Ó lè ṣe wá bàbá ẹ̀yin tẹ́ wá jẹ́ àgbàlagbà tẹ́ jẹ́ oníṣìṣẹ́ kí lẹ́yìn rò pa àlè ṣe sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí òfin ní máa yẹ̀ yí òkú àwọn ọba tí wọ́n wá máa tẹ̀ tí wọ́n máa tẹ̀ sí gbogbo àwọn èèyàn táwọn èèyàn máa ní sọ́ba tó ń pàṣẹ ní ẹgbẹ́ bá ṣe rí sọ́ba ní. Ní oòrùn tòní tó mú yìí ẹni tó bá bo rẹ̀ láṣìírí lọ́lọ́run ó bò láṣìírí. Lóòrùn tòní tí ń mú yìí ẹni ó bá bo rẹ̀ láṣìírí lolódùmarè ó bò láṣìírí. Lóòrùn tòní tí ń mú yìí ẹni ó bá bo rẹ̀ láṣìírí làwọn arúnmọlẹ̀ ó bò láṣìírí. Ọba tó bá bo rẹ̀ láṣìírí wọn náà ni wọ́n bò láṣìírí. Ọba tó bá yẹ̀yẹ́ rẹ̀ wọ́n yẹ̀yẹ́ rẹ̀. Àìdá ọdẹ ẹlẹ́sìn kírísítẹ́nì ni àìdá ọdẹ ẹlẹ́sìn mùsùlùmí ni àìdá ọdẹ ẹlẹ́sìn ìbílẹ̀ ni tó bá yẹ̀yẹ́ rẹ̀ gbogbo ibi téèyàn bá wù kó wà tó bá yẹ̀yẹ́ rẹ̀ bó ṣe rí bó ṣe yẹ̀yẹ́ rẹ̀ náà ní ọba rẹ̀ nígbà tó bá kú náà nígbà tó bá wọ́ àjà. Nígbà táwa wà ní kékeré àìwò òru ní máa ń jáde ṣùgbọ́n tó bá kú àìwò nígbà tí wọ́n bá ń gbókù lọ bí tí wọ́n ti fẹ́ lọ sín ni wọ́n máa ṣàìwò. Ṣùgbọ́n àwọn ìjọba sọ wípé nígbà tó dúdú ní gbogbo yẹn wípé wọ́n ń pa àwọn èèyàn. Ṣé rí wọ́n sọ fún yín ìjọba ní ń ba ayé àṣà àti ṣe wa jẹ́ fúnra lára wọn. Wọ́n kàn ń pariwo culture and tourism ni o wọn ò ṣiṣẹ́ tọ́ o àwọn fúnra lára wọn náà ń ba ayé àṣà àti ṣe wa nílẹ̀ káàró òjíire àwọn fúnra wọn náà ń bà á jẹ́. Ọba olóṣèlú mélòó ló lè sọ pé wọ́n ti mú èèyàn òun rí níbi àìwò àìdá nígbà tó wà kékeré ni àbí gbà tó dàgbà pé ó lè jáde síta pé wọ́n ti mú èèyàn tèmi rí àwọn àìwò tí wọ́n pa á. Kódà àrókù rẹ̀ níbi báyìí kódà àrókù rẹ̀ rárá olóṣèlú mélòó ló lè jáde tó lè sọ bẹ́ẹ̀. Nílùú tí mo wà yìí nílùú Sàó yìí nígbà tí bàbá wa ń bẹ tí wọ́n ń ṣe àìwò kà á máa ń gbọ́ kìlọ̀ ni. Kódà ẹni tí àwọn tá a máa ń kàn síta tá a máa ń pè ní bó pé ẹni ó bá sùn lọ ń bẹ́ẹ̀ wọ́n bá ti rí kọjá tán àwọn kan padà lọ jí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yá dìdì wọlé sọ gbọ́ pé àìwò lónìí ni. Kò sí ẹni tí wọ́n máa pa irọ́ ni wọ́n ń pa. Ìwà tí mùsùlùmí ń hù lérí ẹ̀sìn ìbílẹ̀ ìwà ọ̀hún náà ni àwọn pásọ̀ náà ń hù lórí ẹ̀sìn ìbílẹ̀. Ìwà pé kí wọ́n máa ba orúkọ wa jẹ́ pé à ń pààyàn ṣẹbọ ni wọ́n ń pààyàn fi jógun ni wọ́n ń pààyàn fi ṣe kinní kan ni. Látìgbà tí wọ́n ti mú ajéríwú ajẹ́sẹ̀gbé ajápágbé apààyàn ẹlẹ́sìn ìbílẹ̀ mélòó náà ti mú. Ní Kwara tá a wà yìí ẹlẹ́sìn ìbílẹ̀ mélòó náà ti mú. Àìdá ìlú Ìlọrin ni àìdá asket ní ẹ̀yìn Ìlọrin ni ẹlẹ́sìn ìbílẹ̀ mélòó lẹ gbọ́ tán ti mú. Ó dùn mọ́ mi pé rìpọ́tà nìyí ẹ ti gbé ọ̀kan tó bá jẹ́ pọ́n mú. Àwa ẹ̀ ń wówó túláàsì nítolódùmarè bá ṣe là á máa ń jẹ tolódùmarè bá ṣe là á máa ń tẹ̀lé.
Ó dà, ẹ ṣeun bàbá. Àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn lọ́balọ́ba? Àmọ̀ràn wo lẹ fẹ́ gbàjọba? Àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn afọbajẹ? Ṣé ẹ rí àmọ̀ràn tèmi ní fún àwọn afọbajẹ ni pé afọbajẹ tí ó bá kájú òṣùwọ̀n kó má jẹ́ afọbajẹ. Afọbajẹ tí ó bá kójú òṣùwọ̀n kó má fọbajẹ, kó má jẹ́ afọbajẹ. Afọbajẹ gbọ́dọ̀ lágbára tó ṣe pé tó bá ti di pé gbogbo ìlú bá ọba sọ̀rọ̀ kò gbọ́, gbogbo àwọn olóyè ìlú bọ́ba sọ̀rọ̀ kò gbà, afọbajẹ lọ́kàn. So afọbajẹ gbọ́dọ̀ jẹ́ alágbára. Ẹni tí ó bá wá tó ọba fi jẹ kó má fọbajẹ, kó jókòó. Ṣùgbọ́n ipò yẹn ti di ipò fámílì. Wọn ò wá àwọn nǹkan tó jọ mọ́ àwọn nǹkan mọ́. Ó ti di ipò fámílì bí nísìnyí irú ilẹ̀ tá a wà nísìnyí, ìdílé afọbajẹ Christian ni wọ́n. Ṣerú wọn ni wọ́n wá lè lọ tákù tọba bá ń wà ẹ̀dá àgbà. Ìlú tá a wà yìí ọba wa ò ṣe, kò lé nǹkan kan tí ń wù tí ò dáa o. Èmi ò kàn fi ṣàpèjúwe ni o, kó má dàbí ìgbà tó yẹ pé àbí ń fi àbó tó fi ìlú Ìlọrin àbó fi ìlú kan ṣe kinní kan ó fi ṣàkàwé ọ̀rọ̀. Ó yẹ ká query rẹ̀ pé kí ló bí n tó sọ débẹ̀ ló jẹ́ mọ́ lo ìlú mi fi ṣàkàwé. So bàbá dáadáa ni bàbá tó wà ń bẹ̀. Olódùmarè yóò jẹ́ kí ẹ̀mí wọn gùn. Olódùmarè yóò jẹ́ ká rí wọn pẹ́. Àárọ̀ inú wọn wà yìí, ọ̀sán ọ̀dà, alẹ́ wọn ọ̀dà. Ẹni tí à ń pè ní alẹ́ ni àtìbọ̀tán nígbẹ̀yìn ọ̀rọ̀ téèyàn bá ń lọ, téèyàn ti dàgbà tí ò lè dá ṣe kankan mọ́. Àtìbọ̀tán nìyẹn. Nígbà tó bá di pé èèyàn bá ti ń kagbádá bọrùn lásán tí ò wọ pátá tí ń lè ra oúnjẹ lọ́dọ̀ àwọn olóúnjẹ ní búkà, Ọlọ́run jẹ́ àtìbọ̀tán rí ó bá wa o. Àtìbọ̀tán kan ni. Ẹ ṣeun bàbá wa. Ìlú náà yẹ ká lè gba ìlú náà lámọ̀ràn. Tí wọ́n bá yan ẹni tí ò yẹ fún wa, ó yẹ kí ìlú náà lè dìde pé rárá, àfẹ́. Wọ́n máa wọ́n ìlú kan lọ́sùn tó pé wọn ò tí ìjọba dì sí. Nígbà tán yẹn tí ò tẹ́ wọn lọ́rùn, wọ́n kọ̀. Bẹ́ẹ̀ ni, ṣe rí ó possible kí ìlú ó sọ. Ṣùgbọ́n àwọn àwo náà sọ̀rọ̀ nílùú. Àwọn tó ń sí power. Sọ̀rọ̀ wọn wà tókè ni. Sẹ́nu wọn tọ̀rọ̀ ni. Àwọn àwo náà sọ̀rọ̀ nílùú pé àfẹ́ ẹni tẹ́ yàn fún wa, ẹni tá a fẹ́ nì. Tá a bá fẹ́ ṣòṣèlú nìkan ni wọ́n mọ̀ pé majority carry the vote. Àwọn tí wọ́n bá ti ní èèyàn lóṣèlú, àwọn ni wọ́n mọ̀. Wọn ò fẹ́ mọ̀ pé ẹnìkan kátébù àbó lè ṣe àbí ò lè ṣe, àbó lè ní tẹ́lẹ̀ àbí kì í so lè, àbọ̀ ọ̀daràn ní tẹ́lẹ̀ àbí kì í sọ ọ̀daràn. Wọn ò fẹ́ mọ̀. Kàn sáà ti rẹni tí ó kátébù fún ìlà ẹ̀ tí wọn nìkan. Wọn ò ní wo benefit tẹ́nìyẹn lè ṣe fún ìlú rẹ̀. Wọn ò ní wo àǹfààní tó lè ṣe fún ìlú rẹ̀. Wọn à fẹ́ mọ̀. Wọn náà fẹ́ kàn wọ́n pẹ̀lú àǹfààní. Ṣé èyí tíjọba àpapọ̀ fi rán wọn sí àwọn aráàlú gan san jíṣẹ́ ni débi pé wọ́n wà mọ́ wá ronú pé bàbá sì fẹ́ ní sí wrong person tá a bá fi sí báyìí ní ó rí báyìí ní ó rí. Nígbà táwọn náà ṣe mọ̀ history, wọn ò mọ̀ tán Yorùbá rárá. Gbogbo wọn òyìnbó náà lọ kọ́. Ẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé kó kọ èdè abínibí rẹ̀ kalẹ̀ kó lè kọ́ single word. Nínú àwọn senator, nínú àwọn honorable, nínú àwọn minister, nínú àwọn governor wa, tẹ́ bá ní èdè tó ń sọ lẹ́nu yìí kọ kalẹ̀, kọ single word, kọ ọ̀rọ̀ kan ṣoṣo kalẹ̀ kó lè kọ́ lédè rẹ̀. Òyìnbó ni kùtùkù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ nígbà sálẹ́sà ọkọ̀ já ní tí ó sì jẹ́ bẹ́ẹ̀.
ní tí ó sì bá mú, ní tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Tí China bá gbàgbé àwọn ancestor wọn ni, China ò ní di gíga lónìí o. Lágbàáyé lónìí kò sí orílẹ̀-èdè tó bẹ́ẹ̀ tó lè kojú Amẹ́ríkà lẹ́yìn China. Gbogbo ẹ̀ la rí ní mídíà. Lẹ́yìn China, ṣé mùsùlùmí ni China àbí Christian? Ẹ̀sìn wo lẹ̀sìn China? Tí China bá wọ kọ́ńtì lónìí tó bá sọ fún yín pé òun fẹ́ máa ṣe àga àbí òun fẹ́ máa kó igi lọ kọ́ńtì òun, ẹ rí ó lè gbé òkúta tí ọmọ dán, ó lè kó bí 8, ó lè kó bí 10, ó lè kó wá, yóò kó síbi ọ̀wọ̀, yóò kó sáàyè kan nínú ilé rẹ̀. Tẹ́ bá jí láàárọ̀, tẹ́ bá tètè lọ ilé rẹ̀, ẹ bá mi títí ṣàdúrà tiẹ̀ nídìí àwọn nǹkan wọ̀nyẹn ni. Ọlọ́run èso Ọlọ́run ẹ̀sìn, Ọlọ́run ẹ̀san ni. Ọlọ́run tó dá èmi, tó dá ẹ̀yin, kì í sọ Ọlọ́run ẹ̀sìn o. À ń kàn fi ẹ̀sìn, à ń fi tanra wa jẹ ni. Ọlọ́run ẹ̀san lọ́lọ́run. Ọlọ́run lòun ò bímọ, ẹnìkan ò bí òun, ṣùgbọ́n òun bí ẹ̀san. Ọlọ́run èso Ọlọ́run ẹ̀sìn, gbogbo ẹ̀sìn olè ní, olè náà fi ń jà wá, olè náà fi ń jara wa. Ní dayé rúdò ní káwọn olóṣèlú náà tó lọ gọ sí abẹ́ ẹ̀sìn, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wọ́n á fa àwọn ọba wa abẹ́ ẹ̀sìn nítorí kẹ́nu wa ọmọ bà tọrọ mọ́ ni o. Ẹ̀yin tẹ́ ń sọ, ẹ̀yin tẹ́ ń wò mí yìí, ọba àlú yín mélòó lẹ lè lọ bá tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa Christian tí ó lè pé báyìí ló yẹ kó rí? Ọba àlú yín mélòó lẹ lọ bá tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa àáfàá tí ó sọ pé báyìí ló yẹ kó rí? Ọba àlú yín mélòó tẹ́ bá jẹ́ lẹ́sìn ìbílẹ̀, ọba àlú yín mélòó lẹ lè lọ bá pé nǹkan báyìí ló yẹ kó rí, tí ó wàá sọ lóòótọ́? Kò ní sòótọ́ nítorí pé ibi tí wọ́n gbà wọlé àwọn ìjọba náà máa ń yàn wọ́n sípò. Ọba olóṣèlú tó yàtọ̀ sí ọba indigene tó jẹ́ ìpìlẹ̀ tí wọ́n fi ìpìlẹ̀ bọ́. Ẹ wo, mo ṣe kábíyèsí fún bàbá wa Ọ̀ọ̀nì-Ifẹ̀, mo ṣe kábíyèsí fún bàbá wa Ọ̀ọ̀nì-Ifẹ̀, mo ṣe kábíyèsí fún bàbá wa Ọ̀ọ̀nì-Ifẹ̀, bàbá wa Ọ̀ọ̀nì-Ifẹ̀, mo ṣe kábíyèsí o. Adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ́ ọ jẹ títí kó dókínní. Àwọn ọba nù, àwọn ọba tó tọ́nà. Ẹ bẹ́ẹ̀ mọ rí ṣọ́ọ̀ṣì, ẹ mọ rí táwọn mùsùlùmí náà bá ń ṣe tiwọn. Ó ṣẹ̀ṣẹ̀ pé àwọn mùsùlùmí ti ṣe bí ọjọ́ mélòó kan tán lẹ́lẹ́ rẹ̀ lóko, ẹ̀dẹ̀ ọlọ́wọ̀ lẹ̀ lóko tán lẹ́lẹ́ rẹ̀ lóko. À ń ṣera wọn yọnu. Kò wá sí nǹkan tí oníṣẹ̀ṣe bá fẹ́ níbi tí ń ṣe olórí ilé tí kò bá wọn fẹ́. Bó bá ti pọ̀ tó lábẹ́rẹ̀, gbogbo wọn ní sì ń pè. Àwọn ọba nù. Àwọn kí ni mo pè bàbá? Àwọn ọba nù. Yàtọ̀ fún àwọn ọba àfi báírò yàn, yàtọ̀ fún àwọn ọba àfi agbára òṣèlú yàn. Ṣùgbọ́n o, tó bá tó àsìkò àti sùn rọ́lá, gbogbo àwọn ọba èké, ọba Facebook, ọba TikTok, àwọn ọba yéjẹ̀yì, ọjọ́ kan tí n tà ń sọ yìí yóò padà wá bá kálukú. Ẹ bá wa wúre fún gbogbo ọmọ Nàìjíríà, ẹ bá wa wúre fún ẹ wọ́n lọ gbà ó dàṣẹ. Ìbà akọ́dá, ìbà àṣẹ̀dá, ìbà bàbá, ìbà yèyé, ìbà ọkùnrin o, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. Èèpà ọ̀rọ̀, èèpà ọ̀rọ̀, èèpà ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́nìkan sọ, gbogbo ìdọ́gba ẹ̀wọ̀n, Olódùmarè ò ní já sì sọ. Ọ̀rọ̀ lẹ́nìkan sọ, tí wọ́n fi fọ́ lójú, Olódùmarè ò ní jọ́ máa ráyọ́ fọ́ lójú. Ọ̀rọ̀ lẹ́nìkan sọ, tí wọ́n fi wọ́ lẹ́nu, Olódùmarè ò ní jọ́ máa ráyọ́ wọ́ ẹ lẹ́nu. Gbogbo ojú tó ń wò mí, ẹ̀ ní sì wá gbọ́ o, ẹ̀ ní sì wá gbọ́ o, ẹ̀ ní sì wá gbọ́ o. Gbogbo bí tẹ́ ẹ bá ti ń sọ, èrè ni ó máa já sí fún wa, èrè ni ó máa já sí fẹ́yìn náà. Lágbára Olódùmarè, àwọn àgbàlagbà náà sọ pé ojú ètàárọ̀ ojú ètọ̀sán. Tó bá kú dẹ̀dẹ̀ kójú talé, ọmọ aráyé máa ń tan náà tì ní. Gbígbẹ́ kẹ́sẹ́ fọwọ́ ti lé, tí gbaláàmú fẹ́ ọwọ́ ti ẹ̀gbẹ́ ògiri, àtàlàyé ọmọ ṣàtìlẹ́yìn fún gbogbo wa. Àṣẹ Olódùmarè o.
yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o. Ẹ ṣeun. Orúkọ yín. Orúkọ tèmi ni Ọbalówù Ọmọ́táyọ̀ HSH Spiritual Highness Ọba Òrìṣà of Kwara State.